ọkùnrin kan rí ẹ̀wọ̀n ọdún 16 he fún ẹ̀sùn lílu jìbìtì orí ayélujára tó sì ṣekú pa ọ̀dọ́ kan láti Canada. Ilé-ẹjọ́ gíga kan tó wà ní Ìkòyí ní ìpínlẹ̀ Èkó ó mà ti rán ọkùnrin kan Olúkẹ́yẹ Adédayọ̀ lọ sí ẹ̀wọ̀n ọdún 16 báyìí fún ẹ̀sùn lílu jìbìtì lórí ayélujára. Àwọn ẹ̀sùn míì tí wọ́n tún fi kan Olúkẹ́yẹ Adédayọ̀ ló mà tún ní nǹkan ṣe pẹ̀lú ìbálòpọ̀ ọmọdé àti gbígba owó láti máa pín àwòrán ìhòòhò síta àti ìkóbáni o. Adájọ́ Alexander Owóẹ̀yẹ ló mà gbé ìdájọ́ náà kalẹ̀ ní ọjọ́ 19 oṣù kẹfà ọdún 2025 yìí tó sì ní Adédayọ̀ má jẹ̀bi gbogbo ẹ̀sùn 18 tí àjọ EFCC tí wọ́n kà sí lẹ́sẹ̀. Adédayọ̀ ẹni tí ó lórúkọ bíi HRM87 Charlotte 708 àti Alilot_716 lórí ayélujára ní ọwọ́ má tẹ̀ fún bí ó ṣe dá ẹgbẹ́ kan sílẹ̀ lójú òpó ayélujára Instagram èyí tó pè ní Expose Ganjua Robin Hood. Ẹgbẹ́ náà ló sì ń lò láti máa fi pín àwòrán ìhòòhò ọmọ ọdún 14 kan láti orílẹ̀-èdè Canada Robin Jajua láti máa pín káàkiri o. Ṣáájú ní òun kò mọ̀ jẹ̀bi ẹ̀sùn tí wọ́n kà sóun lẹ́sẹ̀, ṣùgbọ́n olùpẹ̀jọ́ tí Bílíkísù Buhari léwájú fún mọ̀ pé ẹlẹ́rìí méjì tako èyí ní ilé ẹjọ́ o. Àwọn ẹlẹ́rìí náà ni Waheed Hamidi, the Royal Canadian Mounted Police RCMP àti òṣìṣẹ́ EFCC Saidu Yakubu. Wọ́n wá tẹ̀síwájú wọ́n ní ní oṣù kejì ọdún 2023 wọ́n pe iléeṣẹ́ ọlọ́pàá láti ilé kan ní Surrey, British Columbia nípa ikú ọ̀dọ́mọkùnrin kan tó pàdánù ẹ̀mí rẹ̀. Ìwádìí ọlọ́pàá fi hàn pé ọmọ ọdún 14 ọ̀hún mà ṣekú para rẹ̀ nítorí èèyàn kan tó fi àwòrán ìhòòhò rẹ̀ tó fi lù ní jìbìtì kó sì máa gba owó lọ́wọ́ rẹ̀. Olúkẹ́yẹ Adédayọ̀ mà sọ fún olóògbé náà pé kó ra gift card fún òun kí ó má bàa pín àwòrán ìhòòhò rẹ̀ fún gbogbo ayé o. Kò sí bí a kò ṣe ní ṣe àfẹ́rí rẹ̀ nínú ire ni tí wọ́n sì lo inú rẹ̀ gba ẹ̀mí rẹ̀. Mọ̀lẹ́bí ló ṣàlàyé bẹ́ẹ̀. Ọjọ́ 21 oṣù kẹsàn-án ọdún 2023 ní àjọ EFCC ni wọ́n mọ̀ wọ́ Olúkẹ́yẹ Adébáyọ̀ lọ sí ilé ẹjọ́ o. Ìlú Àkútè ní ìpínlẹ̀ Ògùn lọ́wọ́ ti tẹ Adébáyọ̀ ní ọjọ́ Ẹtì Friday tí ń ṣe ọjọ́ 4 oṣù kẹjọ ọdún 2023 lẹ́yìn tí iléeṣẹ́ ọlọ́pàá gba ìròyìn lọ́wọ́ iléeṣẹ́ ọlọ́pàá Canada RCMP nígbà tí wọ́n tú ilé rẹ̀ ní Ìlaró ní ìpínlẹ̀ Ògùn. Iléeṣẹ́ ọlọ́pàá máa ṣàwárí fóònù tí Adédayọ̀ ń lò láti fi dúnkokò mọ́ olóògbé. Kò kí ń ṣe ìgbà àkọ́kọ́ rèé tí ilé-ẹjọ́ Nàìjíríà yóò rán èèyàn lọ sí ẹ̀wọ̀n nítorí ẹ̀sùn báyìí. Ní ọdún 2024 tẹ̀gbọ́n-tàbúrò Samuel àti Samson Ogochi ni wọ́n rí ẹ̀wọ̀n he ní orílẹ̀-èdè US. Kọ́lọ́ọ̀bà Elédùmarè kó là wá ń bẹ̀. Àdúrà Olúwatóyìn ló ń káròyìn sí létí láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. Bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ máa bá wa like, ẹ máa share, ẹ máa comment. Ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa kẹwàá bá wa tẹ notification bell láti lè máa àwọn ètò alọ́kòjọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. A kú ìsinmi òpin ọ̀sẹ̀, ìsinmi aláyọ̀ ni ó jẹ́ fèmí àti yín o.